àtàwọn ẹni èpè ẹni ẹ̀kọ́ àtàwọn ẹni òfò ọlọ́run má jẹ́ bá wọn tò pọ̀ ọlọ́run tó ní wà tasimu bi hablillahi jami'an wala tafarraqu pé kí gbogbo wa gbá ọ̀pọ̀ ọlọ́run mú papọ̀ pé ká má pínra wa yẹ́lẹyẹ̀lẹ ọlọ́run ọmọ ó mọ àwọn ẹ̀dá tó dáa ó mọ pé àwọn kò ń dárú ń bẹ nínú àwọn ẹ̀dá tó dáa tó jẹ́ pé two face ni wọ́n náà jẹ́ ó yọ ọlọ́run tó dá wa kọlọ́njọ́ máṣáì là wá lọ́wọ́ irú àwọn ẹni bẹ́ẹ̀ àwọn jẹ́jẹ́ pé apákan eku apákan ẹyẹ náà jẹ́ ẹ̀yin náà a máa rí nínú wọn náà máa pẹ̀lú àwọn mùsùlùmí tó lè jẹ́ pé mùsùlùmí wọn súnmọ́ amọ̀nù súnmọ́ káfàrú ni wọ́n súnmọ́ amọ̀nù súnmọ́ káfàrú súnmọ́ ìsíjàdún kúfúránì ẹ̀yin náà mọ̀ wọn irú wọn tí ẹ̀yin náà bá rí wọn ẹ̀ wò pé wọ́n ń jà fọlọ́run ni onílàkàyàn ló máa padà wá rí pé àwọn eléyìí èṣù nìyàn ni wọ́n èṣù ọmọnìyàn òun ni wọ́n ọlọ́njọ́ má ṣe ṣàánú wa ẹ bá wo tọ́pìkì mi torí pé ọ̀rọ̀ Imam Ogbomoso ló ń lọ lọ́wọ́ ó dẹ̀ já papọ̀ mọ́ àwọn ọ̀rọ̀ tí mò ń béèrè lọ́wọ́ àwọn àáfàá wa torí pé ọ̀rọ̀ Imam Ogbomoso tó ń lọ lọ́wọ́ táwọn àáfàá wa àwọn ìmáàmù wa tó ń dá sí àpariwo fún wọn pé máìkì ó ní agbára tí ẹ̀rọ tó jẹ́ súnmọ́lẹ̀ báyìí ní ìmọ̀ bí o ṣe ń fọwọ́ kọ báyìí wà sensitive náà ọ̀rọ̀ Imam Ogbomoso tí à ń sọ òun ni pé àwa náà ti pariwo pé Imam Ogbomoso ibi tí Imam Ogbomoso ibi tó dúró sí ọ̀rọ̀ Imam Ogbomoso ṣẹ́rí ibi tí Imam Ogbomoso dúró sí yẹn kò lè tẹ́ àwọn àfáà kan lọ́rùn kò lè tẹ́ wọn lọ́rùn débi pé tẹ́ bá gbọ́nú àwọn ọ̀rọ̀ tó ń sọ nígbà tó ń wà pẹ̀lú Imam Ogbomoso even bọ́n ṣe ń gbé ọ̀rọ̀ Imam Ogbomoso torí mo gbọ́ pẹ́lú omi tún sọ pé nínú àwọn àfáà kan tí yẹn sọ pé apology tí Imam Ogbomoso ṣe òun ò gbà tó lè jẹ́ pé onítọ̀hún tó ń sọ̀rọ̀ yẹn kò mọ tó ń sọ oníwòròwòrò nìyẹn kò gbárù apology tí Imam Ogbomoso ṣe sí kábíyèsí ọba Gani ọba Soun kọlọ jẹ́ kí bàbá wa pẹ́ fún wa bàbá wa tó ní ṣe apology fún wọn náà wọn ò gbà wáyé tó jẹ́ pé ìwọ ló wá sí pa apology yẹn wò gbà wọlé tó gbádùn ìwọ tó ní ò gbà wọlé yẹn tó gbádùn tó mọ ohun tó ń ṣe sórí ẹ pé ṣé làákàyè ẹ ń ṣiṣẹ́ sórí ẹ pé tó mọ ohun tó ń ṣe wọ́n sọ fún Imam Ogbomoso ń bẹ yẹn láìsọ ọmọ yín ẹ ń sọ fún Imam ń bẹ yẹn pé kó make apology Imam dẹ̀ gba máìkì lẹ́sẹ̀kẹsẹ̀ láìsọ ọmọ yín láìṣe ẹrú yín ó yẹ kí Imam post yín nìkan ní òkè mo ti gbọ́ máa ṣe Imam ò wá ṣe bẹ́ẹ̀ Imam wa náà wọ́n ti gbọ́ wọ́n dẹ̀ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ kí lẹ tó fẹ́ èèyàn ní wọ́nrọ̀wọ́nrọ̀ kan wá ní apology yẹn kò tún da tó báwo ló ṣe fẹ́ kán ṣe tó nílàkàyè sórí ìwọ tó ń sọ̀rọ̀ yẹn sórí ẹ pé
ohun tó ní kẹ́yìn ìmáàmù ẹ̀yin league of ìmáàmù ẹ̀yin àáfàá àwọn ẹlẹ́bọ ti challenge yín gbogbo bẹ́ẹ̀ ṣe kó ẹsẹ̀ tẹ́ lọ́bẹ̀ yẹn tẹ́ náà lọ fún bí solidarity la máa pè ní tẹ́ náà lọ fún gbogbo yín ẹ ṣe fídíò lẹ́yọ kọ̀ọ̀kan kẹ́ wá sọ pé ẹ ṣẹ́fà o ẹ kì í ṣaláwo kò sẹ́ni tó pè ní aláwo àwọn ẹlẹ́bọ challenge wa wọ́n challenge gbogbo àfàlẹ́ Yorùbá kí ló dé tẹ́lẹ̀ ṣe fídíò lórí yẹn ẹ lè sọ a-word lórí yẹn but Imam Ogbomoso tó ń kọ̀ndẹ́mù ẹbọ lẹ lọ ń gbógun tì wáyé tẹ lọ ń gbógun tì Imam Ogbomoso Imam Ogbomoso ní pé kọ́ máa ṣẹ̀bọ́ ní Islam wọ́n ní kọ́ máa ṣọ́ọ̀gùn Imam Ogbomoso ní kò sí wọ́n ní kọ́ máa ṣọ́ọ̀gùn kọ́ máa ṣẹ̀bọ́ kí lẹ fẹ́ ṣe ìmáàmù tẹ fẹ́ kọ́ fi síbẹ̀ ìmáàmù tó máa ní ẹwọ ẹ máa ṣọ́ọ̀ṣì àwúrẹ́ yín lọ ẹ máa ṣọ́ọ̀ṣì ìtajà yín lọ kò sí tó burú nu pé kí ẹ máa gún ọkọ kí ẹ máa ṣe oṣoolẹ̀ fáwọn èèyàn o ṣérù ìmáàmù tẹ fẹ́ nìyẹn ṣérù ìmáàmù tẹ fẹ́ nìyẹn ìbéèrè mo kún bí ṣérù ìmáàmù tẹ fẹ́ nìyẹn inú mi wá dùn àwọn lọ́ọ̀yà wọ́n ti dìde sọ̀rọ̀ yìí pé content of court òun lẹ lọ ń sọ̀rọ̀ lórí bismillah inú mi dùn lọ́ọ̀yà Liberty sọ̀rọ̀ lórí ẹ̀ pé content of court lẹ ń sọ̀rọ̀ lórí ẹ bọ́ ṣe rubbish gbogbo yìí pé gbogbo rubbish tẹ lọ ṣe kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ti lọ́ọ̀yà Liberty dẹ̀ sọ yẹn authentic ni pé ẹ̀yin náà wo ń tẹ lọ sọ wọ́n wá ní pé ẹ mú ọ̀rọ̀ ẹgbọ́rọ̀ etí kan ẹgbọ́ kan expectation tèmi sí gbogbo ẹ̀yin imam tẹ lọ àti gbogbo ẹ̀yin àfáà wa tẹ lọ ó yẹ kẹ́ tiẹ̀ wò pé ó yẹ kẹ́ wò pé ìmáàmù yìí ó yẹ kẹ́ wò pé ìmáàmù yìí ṣe Kamilu rèé òye sábà ní kò ṣe wàláì mo wà lórí program àwọn ti kọ́ọ̀tì yéé máa pọ̀ ẹ ká wò pé ìmáàmù yìí tó wà ń bẹ̀ kò kéré ìmáàmù yìí ò kéré ọdún kèlò tí màmú ti jẹ màmú kí wà lẹ́fẹ̀ẹ́ máa sọ ọdún kèlò tí màmú yìí ti jẹ ìmáàmù rèé ṣọ́ọ̀ṣẹ̀ jẹ màmú lálẹ́ àná ni àbí jẹta àbí last week ni màmú jẹ ìmáàmù àbí 2 months ago ló jẹ màmú àbí 2 days ago ló jẹ màmú ó ti jẹ màmú ó ti ṣe díẹ̀ ẹ respect ẹ jẹ fún màmú náà lọ́wọ́ tiwọn pé ìmáàmù yìí náà lẹ wá dé wá torí pé ìmáàmù yẹn bóyá torí pé ìmáàmù yẹn kéré lọ́jọ́ orí tí wọn bá kéré lọ́jọ́ orí ìyẹn ò mí ní pé torí pé kéré lọ́jọ́ orí kó má ní ọ̀wọ̀ tiẹ̀ náà kẹ fún màmú náà respect tiẹ̀ náà yín tẹ wá torí mo ní kan náà àwọn àfáwà tó ń sọ̀rọ̀ sí màmú yẹn bóyá sọ̀rọ̀ yẹn mo wò pé no ẹ lè má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àtúnṣe kọ́ yẹn ìmáàmù náà kéré láyè tiẹ̀ àgbàwẹ̀ má dàtọ́ mi Ọlọ́run ló lè jẹ́rìí ọ̀nà fún gbèlú yẹn ń ṣe bí tó ń sọ fún yín lẹ́yìn ń gbọ́ ń tó ń sọ fún yín òun lẹ̀ ń gbọ́ ìmáàmù ṣe báyìí ìmáàmù respect ọba ìmáàmù ṣe kíní kan ìmáàmù tó bá jẹ́ pé ìmáàmù ò ní respect bẹ́ẹ̀ ṣe ní kí ìmáàmù make apology yẹn kò ní make láíláí. Kọ̀dé make ìmáàmù tí wàá make apology ni àwọn kan tó wà lọ ń ṣe ní ọ̀bọ̀ apology yẹn ò gbà wọlé ó bá tún lọ mú màmú kó lọ tán máìkì sí lójú pé màmú fojú wò pé ìmáàmù yẹn kéré lọ́jọ́ orí
ẹ̀yin ni kíní kan gbàgbé ẹ̀ tọ́lọ̀ ń gbé síbẹ̀ nìyẹn kí ló ń ṣe yìí gbogbo jáde gbogbo atẹ́gùn tó lẹ́ ń fẹ́ yóò kàn fẹ́ lásán ni o atẹ́gùn kan fẹ́ nọ́ọ̀mà ni atẹ́gùn tó ń fẹ́ kàn fẹ́ tiẹ̀ ni gbogbo ariwo tó lọ yìí kàn lọ tiẹ̀ ni yín ò lè yọ máàmù kó ń bẹ̀ bíbù kẹ́yà àfáà yìí kẹ́wá ní gbà máàmù yẹn wọlé kíníkan ẹ kàn ń ṣe yamayama tí ni lè yọ kó ń bẹ̀ ẹ filẹ̀ náà ẹ̀ẹ́dẹ̀ fi wọ́n lẹ̀ kóòtù máa bá wọn dá sí ṣẹ̀dí àkọsílẹ̀ kọ́ lọ ọba tó ní pé àwọn fámìlì ìmáàmù àwọn yẹn àwọn fámìlì ẹ̀ àwọn náà gbà kí n tọ́ bá ń bẹ̀ kí n tọ́ bá ń bẹ̀ kí n tiẹ̀ kí n tọ́ bá fọwọ́n àtàwọn fámìlì rẹ̀ kan gbéra wọn lọ sí kóòtù kọ́ bá fi òun àtàwọn fámìlì rẹ̀ kan gbéra wọn lọ́kọ̀tù náà kò sọ́kọ́ bá bẹ̀ tọ́ba ọba ní tírẹ̀sì kọ́kọ́ ń bẹ̀ kọ́ bá fi òun àti fámìlì ẹlẹ́kọ̀ọ́jọ́ máa lọ rọjò ara wọn kí n tọ́ba ìwà àtàwọn fámìlì yìí kò kémi èmi ìwọ christian lèmi ní ọba yín ṣe ẹjọ́ máa kóra yín lọ wàhálà tí ń nìyẹn tó bá ní ìdí assistant máa sọ ìwọ ló ti wà bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ wọn náà fẹ́ yọ ẹ kíní kan gbó ọlọ́run àjọba yín yanjú ẹ tọ́ba ọba ní tírẹ̀sì kan ń bẹ̀ kí n tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ màámù ti wà kí ló kàn pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wà náà. àwọn Yorùbá dẹ̀ pòwe kan pé àfọwọ́fi náà kì í múná dúró kò kí ń mọ́wọ́ dúró tó bá ń mì máa mú ọ̀hún náà máa mì ẹni tó fẹ́ mú irin tóun náà fẹ́ bẹ́ǹdì irin òun náà bẹ́ǹdì ìwọ tó fẹ́ mú irin tó wà ló fẹ́ bẹ́ǹdì irin ìwọ náà bẹ́ǹdì ẹjọ́ bẹ́ǹdì ni kò pọ́sibú náà ẹ máa ṣe kì máàmù ẹ máa yọ́kò máàmù ni ẹ yọ́kò máàmù ni ń tẹ̀yìn gan ẹ̀yin alábòsí yìí tẹ́ lọ ẹ̀yin alábòsí lè gbà o gbogbo tẹ́ ń sọ yẹ lè gbà o ẹ fi kíní ìṣirò ara yín o gbogbo yín ò lè gbà o lè gbà o. ń tẹ́ ń introduce màmú yìí ń tẹ́ ń fi lọ màmú yìí lè gbà o àbòsí náà ń ṣe o lè gbà o. àwọn fámìlì màmú tó ń bá máàmù fa problem ohun tó ń ṣe púpọ̀ nù wọn ni pé ó ṣe máa jẹ́wọ́ ìwọ nìkan ìmáàmù tó bá ń lọ tó bá ń bọ̀ wọ́n yìn lọ́tún wọ́n yìn lọ́sì òòdù Ògbómọ̀ṣọ́ ni tó bá dé lu Ògbómọ̀ṣọ́ tí máàmù Ògbómọ̀ṣọ́ bá ń bọ̀ ọba gan máa wò pé ọba Ògbómọ̀ṣọ́ gan máa wò pé ẹ wo bó ṣe ń yin ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí wọ́n pọ́n máàmù Ògbómọ̀ṣọ́ lé lọ́tún lọ́sì tí máàmù Ògbómọ̀ṣọ́ wà lọ báyìí ọba gan náà máa wò pé tí wọn máa ń yin èmi bẹ́ẹ̀ rí lápèjúwe ẹ̀yin mùsùlùmí ní ìgbà tí kábíyèsí wá ara nǹkan tí ìmọ̀ àfi kábíyèsí ẹ̀ má bínú ẹjọ́ tó lọ lọ́wọ́ èèyàn máa ń lu ọlá ni èèyàn kì í ṣe ọlá ọba ẹ wá kúrò láti pálásì yìí ẹ̀yin náà wá tẹ̀lé àwọn ọlọ́pàá ẹ tẹ̀lé gbogbo àwọn èèyàn wá síbi tó ẹ kíní kan ẹ wá wá síbi ẹgbẹ́ mọ́sìkì ẹ wá ń sọ akíní kan kò yẹ ká ṣe bẹ́ẹ̀ kábíyèsí ibi gẹ̀rẹ̀jẹ̀ là ń bá gbà kò ń ṣe irú yín lóye kẹtẹ tẹ̀lé wọn wá bẹ̀ rárá tẹ́ bá tẹ̀lé mẹ́sẹ̀ kan bíbẹ̀ yẹn ẹ pàṣẹ káṣẹ yẹn ò bá dẹ̀ múlẹ̀ kò múlẹ̀ ni tẹ́ bá fa nǹkan tí ò bá lọ ẹ jùlẹ̀ pé wẹ́ bó ṣe ẹ̀kọ́ rírì but tẹ́ bá náà gbà bẹ́ẹ̀ ok ṣùgbọ́n ẹ̀yin náà wá dìde wá nígbà tí kábíyèsí wá dé bẹ́ẹ̀ wọ́n ní sẹ́yìn ò rí yàn ni ẹ̀yin kò wọ́n máa ń pè yàn ní kò fowó rọlá kò fowó rọlá ń bẹ kò fowó ra dànsákì ń bẹ
ẹ̀yin wá ń request Dànsákì lọ́wọ́ pé ẹ̀yin ò rí mi ni sẹ́yìn ò rí mi ni kò ń ṣe ilé ẹ̀kẹ́ ṣe bẹ́ẹ̀ àwọn ilé ẹ̀kọ́ rí bàbá wa ló ń bọ̀ yìí kábíyèsí o ẹ wá ń request fún Dànsákì lọ́wọ́ kábíyèsí kò ń ṣe ilé ẹ̀kẹ́ request fún Dànsákì àwọn ilé ẹ̀kọ́ Dànsákì láìsí yìí wọ́n ní bàbá wa ló ń bọ̀ yìí kábíyèsí o ẹ̀dá fẹ́ dọ̀bálẹ̀ àdọ̀bálẹ̀ ẹ̀dá fẹ́ kúnlẹ̀ àkúnlẹ̀ bó jẹ́ jẹ́ pé àwọn alùsùn náà làwọn àwọn onídọ̀bálẹ̀ àdẹ̀dú kúnlẹ̀ àyẹ̀pẹ̀ kábíyèsí o wà láwùyá sí mú kàmínà nọ́ọ̀sì kọ́lọ̀ bá aṣọ yín torí pé ìyẹn tẹ bá dìsáàfù ká pọ́n yín lé tẹ bá pọ́n lọ́hùn lé tẹ̀lẹ̀ ń pọ́n òjíṣẹ́ lè tẹ̀lẹ̀ tọ́ bọ̀ sílámù wa lójú àpọ́n yín lé wàláì tàláì ìmáàmù gùn tó bẹ́ẹ̀ kọ́ má pọ́n yín lé but àwọn ẹlòmíì àwọn Yorùbá ń pòwe pé amúkùn ẹrù ẹ wọ́ wọn ló kèlè ń wo ẹ̀wò sàlẹ̀ ẹ̀yin kàn ń dá sọ̀rọ̀ yẹn mọ tó tí màmú ń dúró lé lórí mọ tí ọba náà ń dúró lé lórí ẹlòmíì amú fídíò pé ìmáàmù yẹn ti sọ̀rọ̀ jù ìmáàmù yẹn ti ṣe kinní kan jù ọ̀rọ̀ wo ni ìmáàmù sọ jù ẹni ìmáàmù yẹn ó kàn dé màwọn ẹlẹ́bọ ó ti burú jù ó ń sọ̀rọ̀ sọ́ba ó ń ṣe kinní kan sọ́ba ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ṣẹ́ni tí Imam Ogbomoso bá ń bínú léni pé tí àbá Imam Ogbomoso bá ń bínú léni pé kan tún wá sọ̀rọ̀ jáde pé gbogbo ẹ tó bá ní máa kó olóyè kò ní dá lókítọ̀ gbogbo ẹ tó bá mi fa wàhálà kó tún ṣépè ó tó bẹ́ẹ̀ ṣé àmọ̀ kó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ èèyàn tó ti wà lórí oyè káwọn kan wá di pàǹpà láì wọ́n wá lọ tíìmù jọ láti wá náà wọ́n fẹ́ tíìmù lé lórí wọ́n wá gbé àbòsí yẹn wọ́n gbé déwájú ọba as ọba yẹ kó lu understanding tó kúnná pé kíni torí pé tí wọ́n bá jẹ ọba àbójẹ nǹkan kan àbójẹ bí ipò àgbà kan ó yẹ kó máa rí ó yẹ kó ní báwo ni máa ṣe put kìíní àwọn kìíní kan wà jẹ́ pé tí èèyàn bá tó bá post kan wà jẹ́ pé tó bá wà gbogbo nǹkan kan náà máa gbogbo tó bá gbé wájú ẹ even kó mọ̀ pábò sí náà gbé kó mọ̀ pé dáadáa náà gbé wá o àbábò sí náà gbé wá o wàá fọ understanding tó kú náà fi fọ kíní yẹn mọ́ ni ò ní fi síbi kan but n tó ń du kábíyèsí ọba kò yé púpọ̀ nú ẹ̀yìn afáàtẹ̀ lọ́bẹ̀ yẹn n tó ń du kábíyèsí ìmáàmù ò sọpọ́ọ̀tì ọba kọjọba yẹn láti lè rọ́ba jẹ láti lẹ̀ kò dẹ̀ yé púpọ̀ nú ẹ̀yìn tẹ lọ ìmáàmù tọ́líà kan sọpọ́ọ̀tì ọba yẹn láti lè dépò wọ́n dẹ̀ fún ìmáàmù wọ́n dẹ̀ fún kábíyèsí ní reason pé mùsùlùmí ọmọ ìyá mi wà tóun náà dìde pé òun náà fẹ́ jọba mùsùlùmí ọmọ ìyá mi dẹ̀ ni máa sọpọ́ọ̀tì kò sí tó kàn mí pẹ́ but kábíyèsí wá ń dúró pé ìwọ ìmáàmù èèyàn mi ní ẹ̀ nínú ìlú ìwọ ni mo fojú jọ ìwọ nìkan ni máa ń bá sọ̀rọ̀ ìwọ nìkan lájọ jẹ́ alọ́rọ̀ ìmáàmù dẹ̀ sọ pé tòótọ́ lẹ sọ ìmáàmù o tòótọ́ lẹ sọ kábíyèsí o mo gbà ń tẹ́ sọ o ṣùgbọ́n mùsùlùmí ọmọ ìyá mi ni máa sọpọ́ọ̀tì sí ìmáàmù wa dúró pé mùsùlùmí ọmọ ìyá wọn làwọn máa ṣe kíni o làwọn máa sọpọ́ọ̀tì ṣé màmú jẹ̀bi sọ fún mi ìwọ náà mọ̀ náà àfọlórí ìbú ló máa ní ntí màmú ṣe yẹn ò dáa ntí màmú ṣe yẹn ló dáa
Imam protect the religion, but my religion first. Imam protect the religion wọn now. Nígbà tí Imam wa protect the religion wọn, tán dúró pé ẹ̀sìn àwọn ni first. Imam Ogbomoso wa ṣe tí ẹ kàn ṣe pé yes, ọmọ ìyá mi ni máa support. Ọba nígbà tó bá wá wọlé pé yes, èmi mo jẹ. Kò sẹ́ni tó máa sọ pé kò sẹ́ni tó máa sọ pé Imam Ogbomoso ò kí kábíyèsí. Imam kí kábíyèsí. Well, congratulations, ẹ wọlé. Mi support yín o. Ọmọ ìyá mi mo support. Normal thing nìyẹn. Kábíyèsí náà wá fẹ́ rán oró yẹn. Ìwọ gan o support mi àbí okay. Ìwọ gan ìdí ẹ̀ máa ń mì níbi tó wà yẹn. Agbóná. Ara n tó wà ńlẹ̀ tí ò yá àwọn èèyàn púpọ̀ nìyẹn o. Ara n tó ń dá wà lálẹ́ nìyẹn o. Ara n tó ń dá wà lálẹ́ nìyẹn. Ìmáàmù á tún máa wá bọ̀ gbogbo ayé máa pariwo ṣe é láti bẹ̀rẹ̀ street gbogbo Ògbómọ̀ṣọ́ pátá àti Christian àti Jew àti herbalist àti everybody ṣe é tọ́ba bá ń kọjá lọ ọba ló ń request pé ẹ̀yin ò rí mi ní ṣẹ́kọ́tà báyìí ní ẹ̀mọ̀ fọ́mọ̀ bọ̀ rí ọba ló ń request pé bí mo ṣe kéré tó yìí tí bí mo ṣe kéré tó yìí tí bá ń lọ bí kan tí bá wà Nàìjíríà tí bá ń lọ bí kan kí ni wọ́n wí ìṣòwò abúwá ń bí ní àblọ́kẹ̀. Tó bá gbádùn tó bá kọ̀ púpọ̀ àblọ́kẹ̀ tani wọ́n. Àwọn oníwòròwòrò wèrè yàmàyàmà jẹ blọọkì jáde jẹ blọọkì kó máa wùwá lórí kó máa wùwá o kàn nílé kọmẹǹtì ni àti blọọkì o nílé kọmẹǹtì orí tí mo ṣe fún ẹ nìyẹn bọ̀tọ̀ a máa rí prógámù wa nam ó gbọ́ bí mo ṣe kéré tó yìí tí bá ń lo anywhere ní ilẹ̀ Yorùbá tí mo jáde tán ti tèmi mi ò ever request pé èmi mò ń lọ yìí o èmi ní kinní kan o àbí ẹ̀yin òyìnbó ẹ̀ kí mi ni torí pé mo mọ̀ pé wàhálà tiẹ̀ ni èmi ò tẹ̀ fẹ́ jẹ́ kó kí mi mo fẹ́ máa lọ mi jẹ́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  mo máa ń pẹ́ lọ máa ń pẹ́ lọ báyìí ni máa tó mọ́ gbẹ́jọ́ ṣe máa ń lọ slowly máa ń lọ mi jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ mi ò fẹ́ wàhálà mi ò fẹ́ kó rí mi kó kí mi tó bá kí mi gan ojú máa tì mí máa hide mi fẹ́ káwọn èèyàn rí mi bá wà Nàìjíríà even nílùú òyìnbó mo máa ń kó dẹ́ẹ̀dì máa rán lọ mi jẹ́jẹ́ àwọn tó mọ̀ mí mọ̀ mo máa rán lọ mi jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ mi fẹ́ káwọn èèyàn ó kó nǹkan tí máa ṣe pé tí bá gbogbo àwọn mọ́tò mi ti ń tẹ́ẹ̀dì mi ò lè rí mi nínú ẹ̀ mo máa ń kó dẹ́ẹ̀dì ara mi pa mi ò fẹ́ máa bá Saidi Shittu sẹ́ni ọ̀sán ẹlòmíì gan máa gbé mi ò láìkí ọ̀ máa pariwo mi ò láìkí ẹni tó bá ti pàdé mi rí àmọ́ àsopọ̀ tó tọ́ ni mi ò láìkí kí ọ̀ máa pariwo mi lórí mi ò láìkí ara mo kàn kí ni àbáṣà ẹni inú mi dùn ní tó tọ́ ni but mi ò láìkí àwọn èèyàn máa rí mi ò láìkí. So ìmáàmù bàbá ìmáàmù tọ́líà tó bá wá ń lọ ìmáàmù kọ́ ló ń pariwo àwọn èèyàn lọ́wọ́ pé ṣé kí ló dé tó fi ń ṣe bẹ́ẹ̀ fún Imam Ogbomoso ẹlòmíì tó wá torí kò rẹ́ni ṣerú ẹ̀ fóun ni o lára àwọn tó wọ́n against ìmáàmù yìí ẹlòmíì ò rẹ́ni ṣerú ẹ̀ fóun tó ló ń wò pé respect yìí ti pọ̀ jù respect yìí pọ̀ kí ni yìí pọ̀ respect tó ń fọ́ báyìí tó ń fún ìmáàmù yìí tó ń fún ìmáàmù yìí ti pọ̀ jù ó kún tó ń du ẹlòmíì pé kí dẹ̀ ló fà á tí ó fi rí bẹ́ẹ̀ fún Imam Ogbomoso
ṣé Imam Ogbomoso nìkan làáfàá ń bẹ ni ṣé Imam Ogbomoso làáfàá nílùú Ògbómọ̀ṣọ́ ni ṣé Imam Ogbomoso nìkan ni ìmáàmù ni ṣé Imam Ogbomoso ni ẹni tó kọ́kọ́ jẹ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ ni kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ ẹ̀yin ìmáàmù tó kù ẹ̀ mọ̀ tó fà ẹ̀ mọ̀ tó fà Ọlọ́run ní wà mọ́ àṣàlò lè kọ́ọ́lá mímọ́ dá ilá aláyé wà á mílà sọ́ọ̀lìyà wà kọ́ọ́lá iná ní mínàlì mùsùlùmí. Ọlọ́run ní ẹni tó dá láwọn jù ẹni tó dá jù nínú ẹni tó sọ̀rọ̀ ní ẹni tó ń pèpè sójú ọ̀nà tó wọn lọ. Ẹ lọ kíyèsí níbo lẹ́yìn ń pèpè sí ẹ̀yin ìmáàmù tó kù tó hàn fi ń yùn bo yín tọ́wọ̀n fi ń pọ́n yín lé tẹ́ ẹ̀ fi dìsáfúrú àpọ́nlé yẹn níbo lẹ́ pèpè sí. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ fara Ògbómọ̀ṣọ́ wọ́n fara Ògbómọ̀ṣọ́ lọ́kàn balẹ̀ pé àná ò ní ìdí kó ṣoògùn kígbe sáyé ẹ̀ tó dáa. ṣé o mọ̀ pé nǹkan tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe fáwọn ará Ògbómọ̀ṣọ́ yẹn nǹkan ńlá ni. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń fara Ògbómọ̀ṣọ́ lọ́kàn balẹ̀ pé ẹ gbọ́dọ̀ ṣoògùn ò ní ìdí kó ṣoògùn kó tó dolówó. ẹ̀yin ìmáàmù tó kù iṣẹ́ wo lẹ́yìn ṣe iṣẹ́ wo lẹ́yìn ṣe ǹjẹ́ yìí sọ fáwọn màmúmù yín màmú ǹjẹ́ yìí ń pe àwọn èèyàn yín ní kútúbà jímọ̀ yín lóbi àyà nọ́ọ̀sì ẹnìkan àyà nọ́ọ̀sì ẹ̀kọ́ mú gbogbo ẹ̀ ẹ̀dá gbogbo ẹ̀ pọ̀ ẹjẹ́ àdìdí akírun. Ìmí ó fẹ́ fi lárúbáwá wọn ni lárúbáwá wọn kò máa sọ lárúbáwá lórí múbálì wọn máa rán múbálì wọn máa rán lárúbáwá ń bò àná ògbó lárúbáwá bẹ́ẹ̀ jiyàn à sọ pé ògbó lọ máa sọ̀rọ̀ ògbó lárúbáwá kó sẹ tó bẹ́ẹ̀ jiyàn lọ máa sọ lárúbáwá ẹ lárúbáwá kọ́ la fẹ́ gbọ́ lẹ́nu ẹ kí lọ́dọ̀ òun wí kí lọ́dọ̀ bí wí ìwọ tó tún sọ ìwọ gangan tó ń sọ lábáwá ẹ tẹpẹ lábáwá ló kún gbogbo agbárí ẹ báyìí dictionary sọyìn Buhari wà ń bẹ sọyìn Muslim ó wà ń bẹ Jalaleni ó wà ní agbárí ẹ gbogbo lábáwá inú brain ẹ ló wà abẹ tí o máa sọlọ full of knowledge tẹpẹ tó bá annulate Arabic word báyìí àwọn superlatives of the highest order wọn a máa júlẹ̀ ní gbàgbàgbà wọn a máa wò bàbá yìí gbọ́ lábáwá àwọn lábáwá mi tẹ̀kú tó bá sọ mí ẹlòmí àtúlọ̀ alọ́gbé mú jídù mi àtúlọ̀ wo ní ẹ̀wọ̀ báyìí ó jiná parí but ìgbàgbọ́ sí Kùránì Kẹ́rímù ìgbàgbọ́ sí tálẹ̀ mọ́mọ́ sọ kò sílẹ̀ mi ẹ̀ ó kàn gbọ́ lábáwá ó gbọ́ lábáwá ó lórí ẹ̀bí ọṣẹ ẹ pé nígbà mi máa wà ẹlòmíì tó bá mu ọtí tán ọtí a máa ṣáàkì ẹ lábáwá ń ṣáàkì ẹ bí ọtí ibi tó gbọdé ó gbọ́ lábáwá dẹ́bẹ̀ ẹ̀pẹ́ táwọn ọmọ tó mu á sí àmà yẹn àbáwọn ọmọ tó mu kólóòsì tó bá mú tán bóyá máa ṣe wọ́n tó máa yẹ báyìí tó máa dànù yẹn lábáwá ń ṣáàkì ẹ ju bẹ́ẹ̀ lọ nínú bírèmì yẹn ibi tó gbọdé táwọn tí kìnìyàn bá ṣáàkì àwọn yẹn náà tán tí lábáwá ti wá fúlù bírèmì yẹn ṣùgbọ́n ó lè kà á ní ìgbàgbọ́ yẹn ò sínú ara ẹ̀ spiriti n tó ń sọ yẹn ò sínú ara ẹ̀ àwọn àfáà iṣẹ́ mi ọ̀rọ̀ mi ni ẹ gbọ́ ẹ má wò wá mi èmi á máa rọ̀fọ̀ á máa rọ̀fọ̀ èmi ò tẹ̀ ráyè kó tẹ̀ èmi ò tẹ̀ ní múmbàlì tó ti ń ṣe kútúbà jímọ̀ bọ̀ tó bá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì á máa rọ̀fọ̀ á máa fà bí rọ́bà táwọn fẹ́ fún gbòò. Ìkọ́ mẹ́ta tí mùsùlùmí bá jẹ́ ìmí àmà ràn fún òbí rán bàbá yìí ni irọ́ ni o ìgbàgbọ́ ohun tó ń wí ó lè ní ẹ má mọ mi ó lè ní ẹ̀yin mùsùlùmí ẹ má mú mi o òun gbọ́ngàn mọ́ mi mi ní sọ àwọn ọ̀rọ̀ mi o ó lè ní ẹ má jẹja òun gbọ́ngàn òun dẹ̀ jẹja irọ́ ló pa no mi ìfẹ́ go that side torí mo fẹ́ kóòdì ara mi ìfẹ́ bèbú so ohun tí màámù tọ́lé à ń jà fún nílùú Ògbómọ̀ṣọ́
àti gbogbo ilẹ̀ Yorùbá tó kù ó lójú ìmáàmù tó dìde tó ń sọ̀rọ̀ ẹ̀ jáde kí lẹ́yìn ìmáàmù tó kù ṣe àpọ́nlé tó wá ń fún ìmáàmù wa tọ́líà ẹlòmíà ní torí pé já àlùsùnà ni àlùsùnà nìkan ló lóríire ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn ṣé àlùsùnà nìkan ló lóríire tó kún ìmáàmù tọ́líà ó já àlùsùnà ló ṣe ń sọ tó ń sọ ṣé àlùsùnà nìkan ló lóríire ìwọ proof pé olórí bú ni ìwọ tó sọ lórí ọmọ pé tó ń sọ nìyẹn ọmọ pé tó ń sọ ni pé olórí bú ni gbogbo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ ẹni òfò ní ẹni àdárùn ẹjọ́ sọ̀rọ̀ ọmọ pé tó ń sọ nìyẹn ìmáàmù tọ́líà wá ń sòdodo wọ́n wá ń fòdodo orílẹ̀ wọ́n wá ń pa àwọn èèyàn síbi òdodo. Kí ni wọ́n wí máa wọlé já blọọkì ẹ̀ àní bu ẹ̀ orí ẹ̀ mo ká ẹ̀ kó ń bẹ ìbù rẹ̀ ti blọọkì ẹ̀. Imam tọ́líà wá ń gbìyànjú wọ́n wá sí ìlàkàyè gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àtẹ̀ntí ò ń ṣe mùsùlùmí everybody wá rí i pé kò dá káwọn èèyàn máa ṣoògùn kò dá kí èèyàn máa ṣẹbọ àṣẹ gbogbo àwọn ẹlẹ́bọ táwọn lọ báyìí àṣọmọ àbàtúbọ̀ tó àwọn jẹ́ àwọn èèyàn wọ́n ń change látara ìmáàmù wa tọ́líà. Ìmáàmù gbìyànjú gidi gan fún ìlú Ògbómọ̀ṣọ́ àwọn èèyàn torí bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ èrò púpọ̀ wá nífẹ̀ẹ́ ìmáàmù pé ẹgbọ́n tí ìmáàmù sọ o mọ́ṣáláṣí ìlú Ògbómọ̀ṣọ́ kọ́ ni mọ́ṣáláṣí tó wà ní Ògbómọ̀ṣọ́ torí pé ọ̀rọ̀ tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń sọ yẹn gbogbo tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń pọ́ǹpù jáde yẹn ó ní agbára wọn ò gbọ́ rí tó bá gbọ́ wọn ò gbà ṣùgbọ́n wọ́n wá ń sọ spirit yẹn tó ń sọ yẹn ó ń sọ lórí ibi tóun náà dúró lé pé mi ò ń ṣẹlẹ́bọ fẹ́ẹ̀ orí ibẹ̀ ni ìmáàmù tọ́líà dúró lé torí ẹ̀ ní spirit yẹn ṣe manifest jáde lára ìmáàmù tọ́líà pé àní rọ́ọ̀nì sẹ́ẹ̀ máa ṣoògùn sẹ́ẹ̀ oògùn onírun ẹ̀ tó o bá ti ṣoògùn ó máa dá fún ẹ ò gbọ́dọ̀ ṣoògùn ìmáàmù yẹn wá ń pè gbàgbọ́ ìdínà sí gbogbo àti Christian àti frítíkà ìlú Ògbómọ̀ṣọ́ ẹlòmíín wà kò kí ń kírun torí wá sí ìmáàmù tọ́líà ẹ̀ gan ló sọ́dẹ tó ń kírun ẹ̀yin mùsùlùmí kan wá ẹ wá ríṣẹ́ yẹn wá ní ó ti mú lé jù ó fà wálẹ̀ díẹ̀ ọmú alẹ́ mùsùlùmí ni gbogbo ẹ̀yin wèrè tẹ̀sán rẹ̀ ẹ̀yin kèfèrí inú ìsìlámù ẹ̀yin mùnáfìkì ẹ wá ríṣẹ́ ìmáàmù yẹn inú máa ń bí yín inú bí gbogbo yín inú máa bí yín kú ni inú máa bí gbogbo yín kú ni iṣẹ́ ìmáàmù yẹn ó lápá gidi gan. Ẹ̀yin ìmáàmù tó kù kí ló dé àríṣẹ́ yìí ẹ̀yin náà ń sọ àjíyàn àgbọ̀ ẹ̀ ń dún wúrúwúrú lábẹ́ ẹ̀ ń dún àná ní ẹ búra ẹlẹ́bọ challenge gbogbo máàmù ó ní ẹ búra ó ní kí gbogbo ẹ̀yin máàmù àtẹ̀yin àfáà ẹlẹ́bọ ní ẹ bọ́ta kẹwàá búra tẹ́ ẹ bá ṣẹ́fà. Èèyàn kan sọ pé tá bá ti tọ máìkì kò ní ìdí kó máa pariwo mọ́ irọ́ ó ní kò ní ìdí kó tó tọ́ ló sọ ó ní tá bá ti tọ máìkì pé iṣẹ́ tí máìkì ń ṣe ni kò ní ìdí kó pẹ̀ fún mọ́ máìkì gbé ohùn ẹ jáde ní tó tọ́ ni àdáhùn eléyìí tá a bá pariwo sí wọn létí bí ká máa fi ọmọ rí olórin etí wọn bẹ́ẹ̀ ló ṣe rí. Ìmáàmù ní àwọn ẹlẹ́bọ ní kẹ́yìn àáfàá yẹn bọ́ tàkẹ́ wá búra wọn ò gbọ́ ẹ bá mi sọ ẹ gbé sí wọn létí ẹlẹ́bọ ní kẹ́ bọ́ tàkẹ́ wá búra ẹ̀yin ìmáàmù ẹ̀yin àáfàá kí ló dàbí ń gọ ẹ má change topic o. Ẹ fọ̀rọ̀ máàmù tọ́lé alẹ̀ ìbúra tó ní ẹ wá bú ní gbogbo yín bọ́ta ẹ bọ́ta kẹ wá búra kẹ má
wọ́n ní ẹ má fi kù ẹ má ṣe wà láìta láyé ẹ̀ kí n ṣẹlẹ̀ bọ̀ irọ́ o ẹ búra gidi ẹ má change the topic wọ́n ní kẹ́ wá búra ẹ̀yìn àfáà yìí tẹ́ ẹ bá kí n ṣẹlẹ̀ bọ̀ ẹlẹ́bọ̀ challenge yẹn rẹ̀ ń sá ẹ̀rẹ̀ ń gbọ́ kí lè tẹ̀ fi ń sá pamọ́ kí lè fi ń sá pamọ́ ẹ̀jẹ̀ sọ sí ilé tí kẹ́lẹ́kẹ́lẹ́ kí ló dé tẹ̀ fi ń sá pamọ́ ẹ̀yin àfáà ẹ̀yin ìmáàmù wọ́n ní ẹ wá búra. Kí ló dé ẹ wá ń gọ lẹ́yìn àbí ń gọ ọ̀sẹ̀ ẹ wá ń sá pamọ́ ẹ wá lẹ́nu ìmáàmù tó ẹlẹ́yà kí ni kan ẹ fẹ́ dá tọ́pìkì mi lẹ̀ ẹ má dá tọ́pìkì mi ẹ kọ́kọ́ búra náà kẹ́ wá máa lọ gbogbo yín. ẹ̀yin àfáà yìí wọ́n ní ẹ bọ́tà kẹ́ wá búra kí gbogbo yín bọ́tà kẹ́ búra. Imam Ogbomoso ọlọ́run ní járáǹkì láìláì gbogbo àwọn ẹni tó ń tọrọ kẹ́ ṣubú wọ́n á ṣubú tìrantìran ọlọ́run á járáǹkì wọn ni. Imam Ogbomoso ọlọ́run ló gbé yín síbẹ̀ àwọn èèyàn máa bínú atẹ́kùn tó ń fẹ́ yẹn sẹ́ ó kàn ń fẹ́ ni ó kàn ń fẹ́ ni ọlọ́run atẹ́gùn yẹn kàn ń fẹ́ ni ó kàn ń fẹ́ ó ń fẹ́ lásán ni atẹ́gùn lásán ni ẹ̀yẹn ẹ̀dúró wọn lé ẹ̀dẹ̀ má gba íńtáfíù kankan mọ́ lọ́wọ́ àwọn èèyàn tó wáyé ẹ má gba íńtáfíù mọ́ tọ́lá ni à ń bọ̀ ẹ̀dúró láyé yìí ẹ̀dúró ti fi ń ṣe tí ẹ lé wọn sẹ́yìn ọ̀rọ̀ ti wà ń kóòtù bá lọ sọ́dọ̀ àwọn opponent yìí bí opposite yìí bẹ́ẹ̀ ló máa ń sọ lóyìnbó ni kọ́ lọ bẹ̀ kọ́ lọ gba information ẹ táwà kárí tó aláàláyé ẹ dúró tán sí ẹ dúró tán ẹ má wù jẹ́ anybody ẹ gbá lọ́lọ́run wọ́n gbẹ́jọ́ lẹ́nu wọn gbẹ́jọ́ lẹ́nu yìí ẹjọ́ wo lẹ fẹ́ rò fara fẹ́ ni àlọ́ wo lẹ fẹ́ ṣe fẹ́ tí ò ní fẹ́ yìí àlọ́ ọ̀rọ̀ wo lẹ fẹ́ sọ fẹ́ fọ́ wọn tí ò ní fẹ́ yìí kí lẹ fẹ́ sọ fún ẹ tí ò ní fẹ́ yìí ẹ máa rojọ́ fún wọn wọ́n á gbọ́ wàláì tàláì súnmọ̀ bí láìlẹ̀ sí láwà mo fi ọlọ́wọ̀n ọba dẹ́dà búra fídíò tí mo wò yẹn tó bá jẹ́ pé mi ni Imam Ogbomoso báwọn pípọ̀ yẹn ṣe ń tírìtì Imam Ogbomoso ọdún rẹ̀ yẹn tó bá jẹ́ mi máa lé yín ta bí láìlẹ̀ sí èmi mo sọ máa ní gbogbo yẹn ẹ bọ́ta mi ẹ bọ́ta ẹ ti mo ti rí pé ẹ fẹ́ take side ẹ bọ́ta ẹ kí ni àbórí yín burú ni àní ẹ bọ́ta ń bí ẹ̀yin bọ́ìsì mo lẹ́wà ẹ máa gba ogun wọn létí bọ́ta tó bá jẹ́ mi nígbà bọ́ta tí máa ṣe nìyẹn n ti máa ṣe nìyẹn pé ẹ fẹ́ take side mo ti mọ̀ pé ibi tẹ fẹ́ fì sí nìyẹn ẹ fì síbẹ̀ nìyẹn èmi ò ní gbarú ẹ̀ ni kí ni èmi lèmi ń sọ ní ìsọlómi tó bá jẹ́ pé mi nígbà Imam Ogbomoso máa dúró wọn lé tó bá nípa ẹ bọ́ta mi kò sọ̀rọ̀ mẹ́ ẹ já gbogbo yẹn ẹ máa lọ bí tẹ̀síwá ẹ padà mi ò fẹ́ yín lọ́dọ̀ mi ẹ jáde èwo ní kẹwàá kẹ máa fi kẹ máa ìmọ̀bọ̀ tí máa mú wá ṣe sùúrù n tó ń pè ní maturity náà nìyẹn ẹ bá máa mú sọ̀rọ̀ bí ọmọ yín tí Imam Ogbomoso bá jẹ́ ọmọ kéwu ẹnì kankan nù yín bẹ̀ yẹn náà Imam Ogbomoso sanwó lé kéwu náà àbọ̀ kéwu lọ́fẹ̀ẹ́ ni tó bá jẹ́ pọ̀ fẹ́ ni ẹ ṣírò iye owó tí máa mú iye owó kéwu yín tó yẹ tí máa mú Imam Ogbomoso jẹ yín ẹ sọ àwa kan máa bá Imam Ogbomoso san tó bá pẹ́ torí owó tí Imam Ogbomoso jẹ yín lówó kéwu ni ẹ sọ jáde àmàdàpàlà tó bá jẹ́ ni mo sọ òun mi sí pórí bẹ́ẹ̀ Imam Ogbomoso sọmọ ekele náà wọ́n sọmọ ekele dẹ́pẹ́ máa járáǹkì ẹ̀ tó bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àbùkù ni àwọn míì wà nú àwọn ọ̀rọ̀ tẹ́kù tí wọ́n bá gbọ́ lára ẹ̀ máa wò pé ìbáwò yìí ò ń sọmọ kékeré náà ẹ wá no wọ́n sọmọdé náà ẹ fi sáyé ọ̀wọ̀ àyè àgbà ni máàmù wà ẹ fi máàmù sáyé ọ̀wọ̀ àyè àgbà ẹ fi respect tó kú
tó kún kẹ́kẹ́ ẹ fi bá máa mú ta respect tó kún kẹ́kẹ́ ni o respect tó kún kẹ́kẹ́ òun lẹ máa fi bá ìmáàmù ta ó ń ṣe irú títí yín dẹ́kọ̀ máa ń ṣe kí ló dé respect tó kún kẹ́kẹ́ lẹ máa lò fún màámù ẹ̀kọ́ tí ẹ lè dédé máa decide kẹ́ máa ṣe bẹ́ẹ̀ pé ìmáàmù wà wà ní ọmọ ìkéré ni àbọ̀mọdé lẹ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni kábíyèsí má ṣe wú ẹlòmíì inú àwọn èèyàn yìí wọ́n á ní ọba ló nílùú àwọn ẹlẹ́bọ àwọn fẹ̀yìn àwọn fún ẹ̀yin mùsùlùmí láyè ni àwọn gangan ní landlord àwọn ẹlẹ́bọ ló sọ yẹn o wọ́n ní àwọn gangan ní landlord ẹ̀yin àfáà ẹbí ẹ̀yin mùsùlùmí o ẹ wá rẹ́ǹtì ilé lọ́dọ̀ àwọn onímọ̀gbọ́ òpònú ọ̀dẹ̀ àwọn làwọn kọ́kọ́ dé kí ló máa ń pè lọ wọ́n á ní ẹ̀sìn àbáláyé ẹ̀sìn àbáláyé lẹ̀sìn àwọn ẹ̀sìn ọkọ̀ dé kìnnìkan wọ́n á ṣàpárọ̀ wèrè wọn máa ń gbé kí ló ń ṣe yìí onírànà yìí kí ló ń ṣe yìí orí yóò pè ní ẹ̀sìn wọlé ẹ̀sìn àbáláyé Ọ̀rúnmìlà tó jẹ́ kí ló pè àbí kí ló pè onírànù tó kọ́kọ́ wá nú àwọn kí ló pè ẹ máa ń pè lónírànù bàbá yìí kí ló rúkọ onírànù tó mú yẹ̀pẹ̀ dání àtẹ̀tì yẹyẹ náà bàbá yìí ẹ̀yẹ lẹ́bọ yẹn kí ló rúkọ ẹ̀ náà o Ọbàtálá ó ṣàwọ́ lọ́bàtálá bọ̀ ẹni ẹ̀sìn àbáláyé ó ṣàwọ́ lọ́bọ̀ ṣé Ọbàtálá ó bọ̀ Ṣàngó ṣó bọ̀ Ògún tẹ́ bá pe àwọn wèrè yìí pé ẹ̀yin wèrè ẹ wá ń bí ẹ̀yin wèrè ẹ wá ń bí Ọbàtálá ọ̀run Ọbàtálá o ṣó bọ̀ Ṣàngó wọn á ní rọ ṣó bọ̀ Ògún wọn á ní rọ òòṣà wo ló wá ń bọ̀ ǹgbà tó Ọbàtálá wálẹ̀ Yorùbá ọba takuntakun ọba òòṣà wo ló ń bọ̀ òpònú ara wọn kò sẹ́lẹ̀bọ̀ tó mọ̀ wọ́n wá ní kí lórúkọ ẹ̀ ẹ̀sìn àbáláyé wùtí orí ẹ̀dá onílákàyè àní àwọn ẹ̀yin Christian ẹ̀yin mùsùlùmí eléyìí you are a mad man èèyàn kọ́ ló kọ́ kí ni ó ní you are a mad man you are a mad man èmi ló bá yọ ó ní you are a mad man torí pé mo ní pé kọ́ má ṣe bọ́ ní sùúrù ó ní you are a mad man kí ló tó fi jẹ́ mad man ṣé torí pé mo sọ pé ẹ̀kọ́ lẹ́yìn àwọn àfáàyẹ ta àbẹ́ ìwọ ló sọ ó ní you are a mad man kí ló dé you are a mad man kí ló dé kí ló ní mo fi jẹ́ mad man pé mo sọ̀rọ̀ lò pé kọ́ máa ṣóògùn má wọrí ẹ̀yẹ yẹn tó ń dùn ni ẹni sùúrù ẹ jẹ́ kí n blọọkì jẹ́ blọọkì ẹ má wọrí ó ní you are a mad man ìpénà ìdèpénà mo ìdèpé you ìdèpé ẹ bá wa share program yìí ẹ bá wa click love and like ó dùn ó ní you are a mad man onírànù ẹ̀sìn wo lẹ̀sìn àbáláyé ṣé mo máa play fídíò kan fún yín sí ó fọ́ ni o ẹ máa rá àwọn ẹlẹ́bọ àwọn náà ti ń kírun àwọn ẹlẹ́bọ náà tún ń kírun wọ́n wá synchronize ìrun tí wọ́n synchronize ẹ̀ wọ́n packageize ẹ̀ wọ́n tantalize ẹ̀ wọ́n ọ̀rúnmìlàláìsí ẹ̀ wọ́n ṣọ̀ǹgò láìsí ẹ̀ wọ́n sweet láìsí ẹ̀ wọ́n tún wá fi sweetness mi ń bọ̀ ẹ jẹ́ ká wò ó fọ́ ni ẹ wo o. wá. ọyọkú méjì ọba nílé Ifá. Ọba nílé Ifá. Ìdí méjì ọba nílé Ifá. Olóṣùn méjì ọba nílé Ifá. Ọ̀wọ́n ní méjì ọba nílé Ifá. Ọ̀bàrà méjì
méjì ọba nílé Ifá. Ọ̀kàn méjì ọba nílé Ifá. Ògùndá méjì ọba nílé Ifá. Ní sùúrù kíní kan nílé Ifá. Ẹ̀yin mùsùlùmí ẹ rí pé àwọn oníṣẹ̀ṣe àwọn kan ní ẹwù mímbọ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n wò pé mo ń bọ̀ bọ́ báyìí mo ń bọ̀ wọ́n wò pé ẹwà ó dàbẹ̀ pé tá a bá ti kírun ẹ jẹ́ káwa náà ya wọ́gbọ́n irú yẹn dúndún ní mo ṣe program lọ́wọ́ kẹ́lẹ́bọ̀dì má kó fóònù mi. Ok, they can send the link sí wọn. Wọ́n wò pé dandan máa ní irun kíkì dandan máa ní táwọn ò bá fẹ́ ká yí àwọn bàjẹ́ ní táwọn máa ṣe ni pé káwọn náà ya lọ káwọn náà ya jọ mọ́ religion tàwọn náà lọ́dọ̀ tí wọn irọ́ ni o kò sí hàn ní religion ẹni irọ́ ló ń pa o irọ́ ló ń pa wọn ní religion wọn ní religion o wọn ní religion ń bà. Mo just send the link sí àwọn tó ń pè mí. Oh my goodness. Ló dé Ádámù. Máa wọlé padà ń sùn. Ẹ má bínú tó lọ́lọ́. Wọ́n wò pé ẹwà. Ẹ jẹ́ káwa náà ya tètè jórun papọ̀ mọ́ òṣì táwọn ń ṣe o táwọn ò bá ti máa kírun kò sọ̀rọ̀ ẹ jẹ́ káwọn náà ẹwà Ọ̀rúnmìlà kan kírun Araba wọ́n yìí ń bọ̀ lórí ọba kábíyèsí ọba tọ́líà o wọ́n yìí ń bọ̀ o Araba kíní yìí irun táǹkì yìí fẹ́ ṣọ́ọ̀rúnmìlà ló kọ́kọ́ kírú ẹ̀ jẹ́ kí mo bá wọn yàn Mamba. Ìka méjì ọba nílé Ifá. Òtúpọ̀n méjì ọba nílé Ifá. Òtúrá méjì ọba nílé Ifá. Ìrẹ́tẹ̀ méjì ọba nílé Ifá. Ọ̀sẹ̀ méjì ní sùúrù Mr. ọ̀sẹ̀ méjì Àràbà tó jọ̀gá yín níbo ló ti rí eléyìí tó invent níbo ló ti rí Àràbà níbo ló ti rí yàmàyàmà tẹ́ ń ṣe níbo ló ti rí tó kánúwé ni abókan rò pé wò ó ẹjẹ́ káwa náà ṣe kíní kan wò ó dára pé Islam yẹn lọ náà but èmi ò fẹ́ gbà but ẹjẹ́ ká ẹjẹ́ a mix gbogbo ẹ̀ pọ̀ ẹjẹ́ a kó pọ̀ ẹjẹ́ a mix everything together everything máa jọ lọ jí lọ kó máa ká mix ẹ̀wọ̀n ẹ̀fẹ̀ ṣe fried rice máa fi gbogbo oríṣiríṣi kó máa lè spicy you know or ká mix ẹ̀ gbogbo ẹ̀ spicy ká spice rice ẹ̀ wọ́n á fẹ́ spicy ìṣẹ̀ṣe kò ṣẹlẹ̀ rí gbogbo ilẹ̀ Yorùbá kó máa kírun ẹ̀yẹ àwọn ẹlẹ́bọ̀ ò kírun rí àwọn ẹlẹ́bọ̀ ilẹ̀ Yorùbá ti wá pé wò ẹ wá ọ̀sẹ̀ méjì ọba nílé Ifá olórí ibú ara yín ẹ̀yin lẹ̀ já wa ò bọ́t àwa ti jára wa a máa kírun papọ̀ ọwọ́ mísì ọ̀sẹ̀ méjì pẹ̀lú òtúrá méjì ọba nílé Ifá orímìíràn o ẹ̀ ń forí balẹ̀ fún ọ̀sẹ̀ méjì ẹ̀ ń forí balẹ̀ fún ọba nílé Ifá ẹ̀ ṣàpò gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn rubbish Àràbà ti mọ̀ pé Islam lọ́nà Àràbà mọ̀ torí pé ní ọjọ́ tó challenge mi yẹn níjọ́ tó Àràbà challenge mi yẹn ó ní pé tóun bá ní pé tí àwọn òòṣà àwọn ò bá ti ṣe kankan fẹ́mi òun máa gbà sílámù kò tí ì máa kírun báyìí nígbà yẹn kò tí ì máa kírun nígbà yẹn wọn àti máa kírun báyìí o nígbà yẹn ó náà máa gbà sílámù tí àṣàsí àwọn ò bá ti ran èmi tó sọ ní Àràbà ló sọ bẹ́ẹ̀ tá
táwọn irúnmọlẹ̀ àwọn ò bá ti pè mí òtúrá méjì ọba wọn nílé Ifá àti Ṣàngó àwọn àtọ̀sá méjì ọ̀sá méjì àti gbogbo àwọn wèrè tó ń pè tí nǹkan kan àwọn gbogbo igba arúmọlẹ̀ I don't know maybe you know their name you may know their name I don't know bóyá gbogbo àwọn igba arúmọlẹ̀ yẹn kí ló pè gba 60 gbogbo 60 of their irúmọlẹ̀ tó o bá ti lè ṣe nǹkan kan fún mi Saidi Shittu o máa gba Islam kò ní dá fáwọn igba arúmọlẹ̀ kò ní ká dá fún gbogbo wọn. Àràbá wa sọ pé torí pé tí kìnìyàn bá ti ṣẹlẹ̀ sí mi o òun ò ní ṣe Islam ṣùgbọ́n tí nǹkan kan ò bá ti ṣe mí òun máa gba Islam. Àràbá wa wò pé àwọn igba arúmọlẹ̀ ṣe ok 200 náà pè nígbà ẹ má bínú ní ìmọ̀ pé 200 ní ẹṣẹ́ púpọ̀ 200 irúmọlẹ̀ èmi tí wọ́n bá 200 irúmọlẹ̀ jálẹ̀ Yorùbá ṣé pé mi náà tó nǹkan ẹni ṣe pé owó òtẹ́rù ìwọ̀nba díẹ̀ ló mú.